Hon.Olawale Kabir Alausa ọmọ ẹ̀wùsá ni wọ́n wé ọmọ ẹ̀wùsá ni wọ́n wá Olawale tí sọjọ́ bí ọmọ ẹ̀wùsá ni wọ́n wé ọmọ ẹ̀wùmọ̀sí ọmọ ẹ̀wùsá ni wọ́n wá ọlọ́jọ́ bí Olawale tí sọjọ́ bí ọmọ ẹ̀wùsá ni wọ́n wá. Hon.Olawale Kabir Alausa ọmọ sójà kẹ́mọ̀ pé ó máa gbọ́n ẹnu yóò àrí lónìí onílẹ̀jọ́ fìrà o àṣẹyìn sámọ́dún ọ̀dọ́ṣọ́ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe ọ̀rẹ́ sọ́dún bànújẹ́ lálára wọn bá ayé òní jalè wọ́n pé wọ́n ní ìgbà rẹ̀ tí wọ́n wá lọ wọn níjó pasáyé ọ̀rí ọmọ ẹ̀wù mo ṣe ọmọ ewu kéré mọ̀já ọmọ àgbẹ̀sìn mọ́ pé ó máa bèèrè lọ́rin mi àwọn ọmọ ni wọ́n rán mi wá bí ó ọmọ sódà ká àrí Kabir Alausa àwọn ọmọ rẹ lọ́nà márùn ọlọ́gbọ̀nù wọ́n pa Akewiagbaye dákun bá wa kí bàbá wa jígà wa ní tí ó ti ń gbọ́dọ̀ fọmọ wa lójú wọ́n pé bàbá ẹni lẹ́gúnlé Alausa bàbá ẹni lẹ́gúnlé ìyá ẹni ló ṣàwọ́jà wọ́n pé gbóni kún kólókò má lè rògbèrò nípò lọ́jà ká máa fi ọkùnrin onípọ̀pọ̀pọ̀ títí ká máa mọ bàbá wa làwa wa dáadáa ni Alausa oníjẹ Hon.Olawale tó gbàyè tó gbẹ̀yẹ ni tọ́ ìbò àtàndá àtàwọn àbúrò rẹ̀ ẹni wọ́n ní máa kí bàbá wọn wọ́n pé kí n dé àwọn bàbá rẹ̀ wọ́n pé kí ọ púpọ̀ gẹ́gẹ́ ọdẹnulé àwọn ọmọ rẹ̀ náà kò sí bó ṣe lè pẹ́lẹ́ ayé tọ́lá ó ní fojú sunkún àwọn ọmọ rẹ̀ ìlọ́dìdí àwọn bàbá rẹ̀ ó yá ṣe máa nà sóbẹ̀ yẹn ni Hon.Olawale ní máa kiri gbà gbogbo ọ̀rí ọmọ wúmọ̀ọ́sẹ̀ ọmọ apẹ̀rẹ̀ lábàjẹ́ ọmọ àgbẹ̀sì ilé wúlọ́tún takìjà ló sì ilé ọ̀gìrì bẹ̀ níta gbangba nílé èèyàn mi ewu kéré ewu máa jà ewu kéré ewu dàgé amúlẹ̀ òsàbọ̀ ọ̀nà máa tètè jẹ́ ògbẹ́ni máa jẹ́ ọjọ́ sí alágbèsì ọmọ akọ̀pọ̀ nẹ̀jìgbò bàbá yín ti nílẹ̀ ẹ̀gbà kọ̀ṣù bàbá yín ti nílẹ̀ ẹ̀gbẹ̀wùrà yẹ wá sára kọ̀ṣù dáwà jẹ ọmọ sódẹ̀kẹ́ o ọmọ ẹgbẹ́ mọ̀lẹ́sà bí ọmọ àwògbàkàlà ọmọ erinjogún ara wọn pé erinjogún alára oníjẹ ọrùn òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ àrídìí ògo lójú ògbọ́n máa ṣẹ́ tí mo mi kíkan ọ̀rí wọn bí ọ̀làlá kẹnu rẹ̀ gbó jẹjẹjẹjẹ o ẹgbà ọmọrò lọ́ta máa jo gbẹrú ní ọ̀wọ́n ẹ̀yọ́wẹ́ òpẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn ẹgbà ọmọrú la ṣe ka èèyàn tó ṣerú rẹ̀ lọ sọ́ńkọ́ onítàn màmá ní farari lọ wọ́mù ókè nàmọ́ báyìí lọ́rọ̀ òkú nílé yín nílé ìwé gbàmọ́ ní sàbí ọmọ ṣẹ́rẹ́ ikú oníjẹ́wà ọtí lọ́dọ̀ mi ọ̀rọ̀ gbogbo tí ń dùn wọ́n nínú ẹ̀rọ àwọn ọ̀rẹ́jọ bá ọdún jẹ́ Olawale Kabir Alausa ọmọrin ìfàlọ́dọ̀ rẹ̀ ó sọdún èyí náà mọ̀ pé ká tún jọ pé tún ṣe tẹ̀mí sí nínú owó nínú àlàpẹ̀ ló dẹ̀ra pẹ̀ láyé kó tí ń ṣe balẹ̀ wọ̀rọ̀ ìjọ àjùmọ̀jù kò ní díjọ́ wọ̀rẹ̀ nǹkan lójú àgbo ọ̀yà òwúrà ò níyàwó sí iṣẹ́ láyé ayé òní jalè wọ́n pé wọ́n ní afẹ́pà láyé máa ń fẹ́ náà ayé òní fẹ́ ọ̀pá Alausa mi arìnrìn àjò ní ọ́ wà á máa lọ rí wá sí máa bọ̀ rí ikú òní
jẹ́ ọ̀tẹ̀ lọ́dọ̀ mi kankan. Àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ yẹnu. Èrè lójú owó rí ojú rẹ̀ ò ní rí bí ó ní kú sájò bí èéfín lásán ọlọ́wọ́n bá. Àrídùnnú rẹ̀ kò ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́. Ọmọ pé tán bá ní ta ní nǹkan ìwé látẹ̀ẹ̀kan. Máa kọ́ Olamilekan lèmi jẹ́. Ibrahim Idris àtàráyé ń fẹ́. Akewiagbaye. Àgbọ̀túngbọ́ níṣẹ́ ìwé lọ́dọ̀ tiwa kan. Òkú olóró ọmọ